Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń pè mí láti bí aago mẹ́wàá lé àná. Ó ní ìpè oríṣiríṣi ló ti ń wọrí aago mi tí wọ́n ń béèrè wípé ẹ gbọ́ kí ló ṣe bàbá kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé kí ló ṣe bàbá. Mo ní kí ló dé, kí lẹ gbọ́. Wọ́n ní àwọn gbọ́ pé kábíyèsí ti wàjà. Mo ní èmi ò tí ì fìdí ẹ̀ múlẹ̀, ntí mi ò bá dẹ̀ tí ì ṣèwádìí tí mi ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀ lè gbọ́ lẹ́nu mi, ẹ̀ lè gbọ́ kí n sọ, ẹ̀ lè rí kí n ṣètò lórí ẹ̀. Kò pẹ́ rẹ̀ lẹ́yìn bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sígbà tí mo gba ìpè yẹn la bá tún rí tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi síta wípé ìròyìn tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé wọ́n ti wàjà, wípé ìròyìn irọ́ ni o, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn òfégè ni, pé ká má ka ìròyìn náà sí. Wá wò wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn èèyàn kàn mọ́ ṣàdédé pé ròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn òfégè téèyàn bá kan tẹ̀ á gbé fake news, tí ó bá gbé ròyìn rọ́, tí ó bá gbé ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ síbi ìròyìn ikú wa ni. Kí ló dé? Ètò wa ṣe èèyàn lásán, ó tún ti orí adé ọba ìlú. Ẹ jẹ́ ká ṣọ́ra o, ẹ jẹ́ ká ṣọ́ra wa gidi, ká yàgò fún àwọn ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, àwọn ìròyìn èké, àwọn ìròyìn òfégè, torí pé tí a bá ní ká tú dáadáa, àwọn ewu tó máa ń bá ìròyìn òfégè, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn irọ́, àwọn ewu tó rọ̀ mọ́ pọ̀ ju bá a sì lérò lọ. Ìdí rèé tí mo fi ń rọ gbogbo àwọn ènìyàn pátá, yálà aráàlú tàbí àwọn oníròyìn, àwọn bloggers lórí ẹ̀rọ ayélujára, pé ẹ já máa farabalẹ̀ ká máa ṣèwádìí ọ̀rọ̀, ètò, ìròyìn tá bá gbé jáde, ká máa fìdí òdodo múlẹ̀, torí pé ewu tí ń tọrọ mọ́ ìròyìn òfégè kò kéré o. Mo rọ̀ wá torí tọlọ́run, ẹ jẹ́ á yàgò pátápátá fún ròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, fún ròyìn tí ò fìdí múlẹ̀, fún ròyìn tí ò lẹ́rìí. Mo rọ̀ wá torí tọlọ́run ni. Lédè kan kí n má pọ̀ lọ́rọ̀, kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá sì wà lálàáfíà ara o. Bàbá wọ́n sì wà lórí ìtẹ́, bàbá mu ẹ̀kọ, wọ́n ń jata lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kọ́bẹ̀ Èdùmàrè kó túnbọ̀ bá ní fi àlàáfíà ara tó pé pérépéré, kó túnbọ̀ bá ní fi jíǹkí bàbá, kí wọ́n pẹ́ fún wa, kí wọ́n pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá wọn. Eléyìí náà la gbọ́, la rí, la ní ká mú wá fún yín gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ṣe ń bi wá léèrè nípa kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ẹ wá bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kí ayé lè mọ̀ wípé lálàáfíà ara òní kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wà o ní ààfin. Ẹ ṣé.